nígbà táwọn pọ́ǹsì pè mí wọ́n ní kí n rà sọ̀rọ̀ yẹn ordinarily abẹ́rù kan kidnap wọn ni gbàgbà tí wọ́n bá rìpọ́tà yẹn sọ̀rọ̀ tó ní wọ́n pa báyìí mo ní kẹ́ẹ̀. ní ìṣe pé Yorùbá ń jagun wọn pọ̀ ọba méjì lẹ́ẹ̀kan náà ìkẹta kan escape ni nǹkan burúkú ni o ẹgbẹ́ àforíkorí o àwọn àpẹẹrẹ kan lẹ́yìn wọ́n máa ń rí tẹ̀yìn mọ̀ pé ìkọ̀kọ́ ń bọ̀ o kí Yorùbá wọ́n jẹ́ ká jókòó ká foríkorí lórí ẹ̀ o wọ́n ti infiltrate wa o ṣùgbọ́n àìfọwọ́sowọ́pọ̀ ni o àìfọwọ́sowọ́pọ̀ ló fa ọgbẹ́ léyìí o ẹni mọ̀ yìí o mọ̀ yìí o ṣùgbọ́n ẹni tó bá sọ pé kẹ́nìkan wá dé ìgbà tó wá ní òun ní fìtàn ní ṣe kò ní tẹ́lẹ̀ Yorùbá. Ipò kábíyèsí ọ̀hún ni lórí àwọn ọba kẹ́nìkan wá sọ pé ọ̀nà fi dá Ààrẹ Onakankafo ní òun ní fi tiẹ̀ ṣe ṣẹ̀dá yẹn ò ní dà ní. Arabi tí wàhálà ti ń wọlé nìyẹn. Torí bá ṣe kéré yìí àwa náà lọ́gbọ́n tiwa o tí kí irú kọ bẹ́ẹ̀ yẹn ọgbọ́n tá a lè dá tí ò ní fi máa ṣẹlẹ̀. Ẹ wo àwọn delegates ẹ rí there are about 200 láti different countries. Màá ní kẹ́ fún aláǹfààní kọ́kàn recognize wọn kẹ́ mọ country tó ti wá. Àtijọ́ ń kóra wọ̀ láti ọjọ́ Thursday àgbà lọ́ṣogbo. A parí program yẹn ní Òṣogbo lánàá a move sí bí báyìí. Security mélòó náà la fún wọn security ta fún ojú 2000 náà lọ péré just 2000 péré ṣùgbọ́n ọkàn kò dẹ̀ sí ọlọ́pàá ẹyẹ kan tó protect wọn kẹwàá wo bí Ọlọ́run ṣe fún wa ní access láti ṣiṣẹ́ ṣùgbọ́n nípàdé wá sọ pé ẹ fẹ́ pè sí ẹni tó ọ̀ pè sí nǹkan tó bá lọ tó lúbọ̀ àbùkù ló máa ń kàn. So ọ̀rọ̀ bẹ̀ àti wípé ẹ bá wa sọ fún àwọn ọba ẹ bá ti dórí oyè gbogbo ẹ̀sìn lọ́ba ń ṣe kìí ṣe pé kó wá dórí oyè tán kó wá sọ ìṣẹ̀dálẹ̀ òdìbọn lè gé ẹ rí pé ọba tó ta mọ́ra láàrin ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ó escape èyí tó ta mọ́ra láàrin ọmọ mẹ́ta ni wọ́n mọ́ àtàgò wọ́n dà gbogbo ìkan ní wọ́n ó escape tó ló ta mọ́ra ó dira èyí lè sọ bẹ́ẹ̀ o báwo ló bá ṣe máa rìn tí ò ní ní ayẹta lára tí ò kígbẹ́ báwo ló bá ṣe máa rìn tí ò ní ní gbẹtugbẹtu lápò ọba gbọ́dọ̀ rìn pẹ̀lú gbẹtugbẹtu ni orí ìtẹ́kọ̀ bá jókòó sí gbẹtugbẹtu gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ kò sí ìlú tó wà bẹ́ẹ̀ pé àwọn abèṣe ò sí bẹ́ẹ̀ nígbà tó bá sọ̀sọ̀kúsọ tó gbẹ́gi fún bàtà tó bá di dọ́ọ̀ mi á mọ̀ pé wọ́n sọ̀sọ̀kúsọ sí ọba bẹ́ẹ̀ ni so ìyẹn ni kábíyèsí abáwa sọ fún àwọn ọba ilẹ̀ Yorùbá ìwọ tó bá fẹ́ di born again lọ sí pásítọ̀ má lọ sídìí ọba má gbàdọ̀bálẹ̀ pásítọ̀ ń gbàdọ̀bálẹ̀ ìdẹ̀mọ̀ ṣọ́ọ̀ṣì. So o máa wulẹ̀ lọ sí ìdí ọba má gbàdọ̀bálẹ̀ àwọn ọ̀lú má gbàdọ̀bálẹ̀ àgbàlagbà. Ìwọ tó bá bẹ́ẹ̀ mọ̀ pé o lè ṣe nǹkan ìbílẹ̀ lọ jẹ́ ìmáàmù àbí àfáà wọn ń dọ̀bálẹ̀ fáfáà wọ́n máa ń gúnlẹ̀ báyìí wọ́n máa ṣe báyìí ni. Ṣùgbọ́n wọn tó fẹ́ kí ẹ wò bí kábíyèsí òsì ní kẹ́ wò kan tó ń pè ní tradition ẹ wò kan tó ń pè ní respect orí adé ẹ wò bí igbákejì ẹ ṣe bọ̀wọ̀ fún ẹ wò bí gbogbo àwọn tó ń jọ ń gbìmọ̀ ṣe bọ̀wọ̀ fún wọ́n ṣe bá láyé ni wọ́n ṣe yẹn. So wọ́n tó mọ̀ pé olè gba lóòdọ̀ bá lẹ̀ yẹn you have to pay some sacrifice. You don't get stagnant on the platform of gold. Ọwọ́ ìjọba gbọ́ àbí cross sọ̀rọ̀
wàá sọ lẹ̀kẹ̀ nù wàá jọba tọ́ wàá fi lẹ̀kẹ̀ sọwọ́ kan òní wọ́n sí kejì mi ò tí ì bíbá bíbí sọ́ọ́lì ti bẹ̀rẹ̀ yẹn o tí nìyẹn náà oníjọba láyé á fi lẹ̀kẹ̀ sọwọ́ kan òní fi sí kejì nígbà tó ń ṣe àwọn boys àdúgbò so iṣẹ́ wà lọ́wọ́ kábíyèsí ló lè ṣe ọba ló lè bọ́ba sọ̀rọ̀ wọ́n pe conference of traditional rulers kábíyèsí pe conference of traditional rulers wọ́n fún àwọn ọba ní lecture kan bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ fún ọ ní rule of engagement as a traditional rulers àwọn ọba kan ti bẹ̀rẹ̀ iṣẹ́ kábíyèsí kún wọn lọ́wọ́ Yorùbá ọba forum wọ́n ti ń jà fún ẹ̀yìn ọba àwọn tó ti fẹ́ sọ ọba yín lọ́wọ́ nípa ní diaspora àwọn tó fẹ́ lọ́ máa jọba nílùú òyìnbó láti máa bá yín complete àwọn tó ń pé kò sí òfin kò sí ẹ́díìtì tó gbé kalẹ̀ nílùú òyìnbó wọ́n lè fẹ́ pera wọn lọ́ba wọ́n lè fẹ́ kíyàn ojú yìí wọ́n lè máa fi ké wọ́n Rolls Royce wọ́n máa fi ọba of United States of America wọ́n máa gbé wọ́n bí ẹni tí ọmọ náà ìyáálé àtọ́láwọ̀ àmàdọ̀wálẹ̀ fún. That's fraud. That's criminal. Criminal of the highest order. The issue of traditional institution is sacred. It's sacred. Kì í ṣe kọ́tẹ́ yẹn ọ̀tọ́ ìpẹ̀lú. Wọ́n jẹ́ kí wọ́n ti bí oní àní ẹ̀ tó bá rọ́bà wà dọ̀wálẹ̀ fún. Ọ̀tọ̀ ni ajé ọ̀wọ́ tí ẹ̀ wọ́n gbọ́dọ̀ gbé fún. À ń pè ní wọ́n dẹ́ àfíìsì ní kábíyèsí wọ́n pe conference of traditional rulers. Ó ti di nǹkan tó gbọ́dọ̀ ṣe ibẹ̀ náà wọ́n wá discuss ọ̀rọ̀ security torí tẹ bá gbé security sọ́wọ́ olóṣèlú nìkan wà political science ẹ̀ o. Ó pọ̀ mọ́ àwọn tí àwọn gómìnà míì ń lò criminal wọn fi wọ́n ṣòṣèlú ni o. Ìwọ̀nba náà yóò sòótọ́ mọ́ o. Ṣùgbọ́n ẹ̀yin lẹ́nu ìlú o. Tí crisis bá ṣẹlẹ̀ ẹ̀rù kan gómìnà máa ń parí ẹ̀ ọba ló máa ń parí ẹ̀ o. Ẹ pè pàdé lọ́ba ní gbogbo ilẹ̀ Yorùbá. Kẹ take àwọn decision kan kẹ̀dẹ̀ pé àwọn aláṣẹ sí. Kẹ pé àwọn aláṣẹ sí tó jẹ́ gómìnà. Ìwọ̀n lè invite presidency. Káwá decide lórí pé bí ọ̀rọ̀ Yorùbá máa ṣe rí. Ṣùgbọ́n tẹ bá gbé security lórí lọ́wọ́ gómìnà. Security gómìnà mi nǹkan máa fẹ́ kí crisis ṣẹlẹ̀ ní state ẹ̀ torí kó lè gba security vote sí. Ṣùgbọ́n alára ń ro torí tí nǹkan bá ṣẹlẹ̀ ń lù ọba náà máa ń kà sí lórí pé ìlú ẹ̀ ò tò kò sí ìdókò gómìnà o. Ó bá ti gbé ṣọ́pà ó lọ sí Àbújá nìyẹn o. Tó bá kó l'Àbújá ó lọ US. Àdìgídẹ́ kó ti máa ṣojú òun ìgbà tó bá wù ló máa padà. So èèyàn lọ́ba iṣẹ́ wà lọ́wọ́ yín ẹ ṣe.